bí kan parapọ̀ òun ò lè nílé lórí. Mo fẹ́ kó yé gbogbo èèyàn tí ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Oyin finúkonú ló jẹ́ kí wọ́n lè máa fara wọn. Ọ̀rọ̀ ìṣọ̀kan Yorùbá ó kàn mí, ó kàn ọ́, ó kàn gbogbo mùtúmùwà. Gbogbo ọmọ Yorùbá kí ló dé o? Kí ló dé táwọn ọba wa ń jìjà àgbà? Kí ló dé tá àgbà fẹ́ nìkan? Kí ló dé tá ń kógun jara wa? Ọmọ bàbá kan náà kí ló dé? Kí ló fa dúùkù náà? Kí ló fa bìlísì? Kí ló dé? Ọmọ aládé ẹ dákun ẹ súnmọ́ tòsí. Gbogbo ọba tí ń bẹ nílẹ̀ Yorùbá pátá ẹ tẹ́tí, ẹ dákun mo fẹ́ kẹ́ ẹ gbọ́ mi lórí. Ìlọsíwájú ilẹ̀ Yorùbá ó dọwọ́ yín o, ó kàn mí, ó kàn mọ́ gbogbo ọmọ odù tó dá wà. Ẹ wo ọ̀rọ̀ tí ń bẹ nílẹ̀ yìí ó tó ohun àpérò. Ó kàn gbogbo ládéládé, ó kàn gbogbo lóyèlóyè, ó kàn gbogbo ntọ̀nkùlú ìlú tí ń bẹ nílẹ̀ Yorùbá pátápátá. Gbogbo olóṣèlú àtẹ̀yìn aṣáájú ẹ̀sìn gbogbogbò ilẹ̀ Yorùbá dọwọ́ yín, ó dọwọ́ ẹnìkọ̀ọ̀kan wá. Torí níbi ayé ń lọ nílẹ̀ Yorùbá ó tọ́ o ká ṣàpérò. Kí ló ń fa ìjà àgbà láàrin àwọn ọba tí ń bẹ nílẹ̀ Yorùbá náà? Òótọ́ gẹ́gẹ́ bá a ṣe gbọ́ nínú ìtàn, wọ́n ní ọ̀rọ̀ yìí kì í sọ̀rọ̀ àná, kódà kì í sọ̀rọ̀ ìjẹta. Kí ló dé náà? Gbogbo ọba aládé ẹ wá wí mi. Gbogbo ẹ̀yin àgbààgbà tí ń bẹ nílẹ̀ Yorùbá ó yá ẹ jájọ sí àpérò. Bí a ò bá fẹ́ ṣàbòsí, gbogbo wa la mọ̀ wípé Ifẹ̀ òye ní orírun gbogbo Yorùbá. Ibẹ̀ ni kó wá ti lọ tá a ti tàn ká gbogbo ilẹ̀ kílẹ̀ mú fẹ́ yé gbogbo wa. Kí ló wá dé tí gbogbo ọba tó kù nílẹ̀ Yorùbá tí wọ́n gbà fún Ọ̀nìrìṣà t'Aláàfin Ọ̀yọ́ ó gbà? Torí Aláàfin Ọ̀yọ́ àbígbẹ̀yìn ló jẹ́ nínú ọmọ Ọ̀kànbí tí ń sọmọ Odùduwà. Ọ̀kànbí nìkan l'Odùduwà bí. Ọ̀kànbí òun wá bí ọmọ méje. Àwọn ọmọ méjèèje lẹ̀ ń wò yìí látorí èkíní títí dórí àbígbẹ̀yìn. Àbígbẹ̀yìn ń ní Ọ̀rànmíyàn tó tẹ̀lú Ọ̀yọ́ dó. Kí ló wá dé tí àbígbẹ̀yìn ó wá ń gbé ara rẹ̀ gorí àwọn mẹ́fà tó kù tí ń bẹ níwájú tó nu wọn ò ní gbà fẹ́ni kọ̀ọ̀kan wọn? Kí ló dé tó wá ń pèrè wípé òun ló lórí gbogbo wọn, òun ló lórí gbogbo wa nílẹ̀ Yorùbá? Ó yá ẹ wá fún mi ní ìdáhùn. Ohun tí mo fẹ́ kó yé gbogbo ẹ̀yin èèyàn tí ń gbọ́ mi gbé ìwé tọ̀tẹ̀ yìí ò ní wípé ẹ já fi àbòsí lẹ̀. Gbogbo àwọn mẹ́fẹ̀ẹ̀fà tí wọ́n jẹ́ ẹ̀gbọ́n Ọ̀rànmíyàn yìí wọ́n ń bẹ láyé, wọ́n ń bẹ láàyè. Kí ló dé tá à ń yẹpẹrẹ wọn? Àìlówó pani lórúkọ dà, ṣé bí òun ni Yorùbá wí? Kí ló dé tẹ́ ń gbé Ọ̀rànmíyàn lé wọn lórí? Ó yẹ wá fún mi ní ìdáhùn. Ẹ̀yin ọmọ ìlú Ọ̀yọ́, níbi tọ́rọ̀ Yorùbá ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí, ìṣọ̀kan la nílò nílẹ̀ Yorùbá. Ìṣọ̀kan òun ò ní ẹ jẹ́ kájọ́ gbinlẹ̀ láwùjọ àwọn lọ́balọ́ba. Ẹ má ṣe jẹ́ kákọ̀ ẹ̀yìn àwọn bàbá yìí síra wọn. Ẹ dákun sí ni mò ń bẹ̀bẹ̀. Mo kúkú mọ̀ wípé lára ohun tó ń ṣe àkóbá fún wa nílẹ̀ Yorùbá òun ọgbọ́n ẹnu tọ́lọ́run ọba mi jogún fẹ́ni kọ̀ọ̀kan wa. Ìwọ gbọ́n, èmi gbọ́n, ìwọ ní làákàyè, èmi náà sì ní. Ó ní ò jẹ́ ká gbà fúnra ẹni, ó ṣe ọmọ odò tàdá ìwà. Àmọ́ kí ló dé tá a lè pamọ́ pọ̀? Ká pamọ́ pọ̀, ká fohùn wa ṣọ̀kan. Kí gbogbo wa ká gbà wípé Ọ̀nìrìṣà olórí aládé gbogbo, àrólé Oòduà, òun ni aṣáájú wa nílẹ̀ Yorùbá. Lẹ́yìn Ọ̀nìrìṣà yìí lálẹ́ wa mọ́ àwọn ọba tó kù lẹ́yìn. Adé ìmọ̀ràn ni mo gbà. Ẹ dákun ẹ fi èrò hàn lábẹ́ fọ́nrán yìí o. Gbogbo ẹ̀yin ènìyàn tí ń gbọ́ mi, Adé ọmọdé ń kí yín wípé ó tọ́ kí gbogbo ọmọ Yorùbá ó ṣàpérò. Adé ọmọ Adé, advocate for the masses.